sojú mi rí lọ́jọ́ kan tí Ọbásanjọ́ nígbà tó wà níjọba bóyá 1999 àbí kíní kan ó wá sínú Bowen University ní Ìwó torí pé Mr. President fẹ́ kọjá main road dẹ̀ lọ́dọ̀ wa àwọn security àwọn mọ́tò kẹ́tí kọ́kọ́ kọjá lọ fáwọ́fáwọ́fáwọ́ ní eré burúkú nígbà tó wá yá mọ́tò kan wá kọjá bí mọ́tò àwọn ọlọ́pàá yẹn kíní signpost tẹ́ gbé sára mọ́tò yẹn báyìí ó ní road close tẹ́ road close yẹn mọ́tò road close kọjá tán báyìí títí dání ẹni mọ́tò gbọ́dọ̀ kọjá mọ́ ẹni tí ń bọ̀ ò lè wá mọ́ ẹni tí ń lọ kálukú páàkì ni pé wọn lọ́nà ti di lórí pé Mr. President fẹ́ kọjá. ọ wá lọ security mọ́tò wá lọ fọ lẹ́yìn ìgbà tí mọ́tò road close lọ tán kò sẹ́ni kankan máa fà wọn entourage dábàá rìn nìkan inú rẹ̀ ní Ọbásanjọ́ náà ti kọjá níbà wọn Ọbásanjọ́ tó wá rí báwọn fún làwọn gbọ́ láàrin ká àwọn bóyá rúmọ̀ ní bóyá orí ìlú òde ṣùgbọ́n ló bọ́nu hold up láàrin kan nìbàdàn ni wọn padà mọ̀ pé Mr. President ní lọ mọ́ lẹ́yìn ìgbà tó tó kúrò lórí ipò níjọ́ tí ń bẹ lórí ipò gbogbo èèyàn mọ̀ ìyá lọ́nà pé president fẹ́ kọjá nígbà tó kúrò lórí ipò tó bá kọjá ordinary èèyàn kọjá náà ni gbogbo ẹni tó wá nípò lónìí tó bá dọ̀la tí kò wọ́n bá sí lọ́wọ́ rẹ mọ́ bó ló ṣe rí ìyẹn lójú jẹ́ pé ipò tá gbọ́dọ̀ mọ ilé ipò yìí tá fi lórí ìrètà kìyàmọ̀ ni